Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́. Níbikíbi tẹ́ ti ní àǹfààní láti máa wò mí. Mo kí yín. Mo kàn fẹ́ ṣe ètò kékeré kan ní alẹ́ yìí ni. Mo fẹ́ sọ̀rọ̀ nípa àwọn Yorùbá nation and politician ilẹ̀ Yorùbá. Ẹ̀yin ọmọ káàárọ̀ jíire. Ẹ̀yin ọmọ káàárọ̀ jíire. Ẹ ti fi ojú ara yín rí gbogbo kan tó ṣẹlẹ̀ ní Nàìjíríà. Ẹ wo nǹkan tó jà ràn-ìràn lórílẹ̀‐èdè Nàìjíríà. Àwọn kan save owó wọn sí bank. Ó tó time tó fẹ́ lọ gba owó wọn pé káwọn lè lọ sí bank kó lè lọ gba cash owó. Wọn ò rówó gbà. Wọ́n tún fi owó wọn tún fi ń jẹ wọ́n níyà. Mo wo fídíò man kan tíyàwó ẹ̀ fẹ́ rọbí lọ́spítù. Wọ́n nígbà tí ó dọ́dọ̀ àwọn dókítà yẹn, àwọn dókítà sọ fún pé operation báyìí la fẹ́ ṣe fún ìyàwó ẹ̀. Wọ́n ní ó máa ná ní oye báyìí ló máa ná. Wọ́n sọ iye tó máa ná lórí ọ̀rọ̀ ìyàwó ẹ̀ yẹn. Ó lọ sí ATM bank, ó fẹ́ lọ withdraw owó. Owó ò jáde. Ó tún lọ sí ibòmíì, ó fẹ́ lọ withdraw owó. Owó ò jáde. Ìgbà tó máa padà dé hospital, ó sọ fún wọn pé òun ò rówó gbà. Wọ́n dẹ̀ sọ pé táwọn ò bá dẹ̀ rówó pé àwọn ò ní fọwọ́ kan ìyàwó ẹ̀. Kò dẹ̀ yẹ kó rí bẹ́ẹ̀ ní Nàìjíríà. Àwọn ìlú míì wọn kì í ṣe. Àwọn Áfríkà míì wọn kì í ṣe. Gabon ni mo ti wá sí Korea. Gabon ni mo ti kúrò, mo ti wá sí ìlú Korea. Tí ara ò bá yá, tó bá rush ẹ lọ sí hospital, dókítà ní kọ́kọ́ béèrè owó. Nǹkan tí dókítà máa ń ṣe, wọ́n kọ́kọ́ máa save ẹ̀mí ẹ̀. Ẹ̀mí ẹ̀ ló kọ́kọ́ máa save. But ti Nàìjíríà ò rí bẹ́ẹ̀. Woman ní tó ń sọ yìí sí nígbà tí àwọn dókítà ò rówó. Wọ́n ní máa give up. Ó kú. Ó ní mo ṣe fídíò kan ní last week. Mo ní àwọn ìjọba wa, ìwọ̀nba ni mo lè blame wọn. Ẹ̀yin tẹ́ ń pariwo tó jẹ́ ẹ̀yin youth tẹ́ ń pariwo. Ṣèbẹ́yìn náà lẹ́ ń campaign fún wọn. Ṣèbẹ́yìn náà lẹ́ ń dìbò fún wọn. Ẹ sọ pé ìjọba fìyà ń jẹ yín. Tó bá ti pè é pé àwọn fẹ́ dìbò, tó bá ti lè fún yín ní owó tẹ́ máa ná tán láàrin ọ̀sẹ̀ kan. Wọ́n bá fún yín ní 50,000, wọ́n bá fún yín ní 100,000. 100,000, 50,000 kò jẹ́ kankan mọ́ ní Nàìjíríà nísìnyí. Tó bá mú 100,000 dání, ó dà pé èèyàn mú 20,000 náírà dání láàrin ọ̀sẹ̀ kan wà ná tán. Ẹ wo bí àwọn olóṣèlú yìí bó ṣe fi ebi pa wá ní Nàìjíríà. Ẹ wo bí àwọn olóṣèlú yìí bó ṣe fi ebi pa mẹ̀kúnnù. Gbogbo àwọn lọ́balọ́ba, àwọn kábíyèsí wọ́n dákẹ́, wọn sọ̀rọ̀. Wọ́n dẹ̀ rí gbogbo kan tó ṣẹlẹ̀ ní Nàìjíríà yìí. Wọ́n ṣe owó tuntun jáde láàrin àwọn olówó, láàrin àwọn kábíyèsí. Owó tuntun yẹn dé ọ̀dọ̀ tiyín. Ẹ kó Ghana Moscow
Ghana must go owó titun tó ṣẹ̀ṣẹ̀ jáde ẹ kó sí palace ẹ wá fìyà ń jẹ àwọn mẹ̀kúnnù. Ẹ dẹ̀ ṣe ń parọ́ pé kí àwọn èèyàn wá dìbò fún yín. Ẹ̀yin politician ilẹ̀ Yorùbá, ẹ̀yin kábíyèsí ilẹ̀ Yorùbá, tí bá ti ń dárúkọ politician ilẹ̀ Yorùbá mo gbọ́dọ̀ dárúkọ àwọn kábíyèsí sí, torí àwọn kábíyèsí pẹ̀lú àwọn politician àwọn ló bà Nàìjíríà jẹ́. Wọ́n jọ ń jẹ, wọ́n jọ ń mu ni, wọ́n jọ ń jẹun nínú àwo kan ni. Tó bá ta epo, tó bá ta anything ní Nàìjíríà, tó bá ta gold, tó bá ta diamond, tó bá ta silver, àwọn kábíyèsí náà wọ́n máa ń gba share àti tiwọn, torí wọ́n jọ ń ba ìlú jẹ́ ni. Ẹ wo bí àwọn mẹ̀kúnnù ṣe ń bà kan jẹ́, tó lọ ń ba báǹkì jẹ́. Wọ́n lọ sí Eco Bank, wọ́n lọ sí Wema Bank, wọ́n ba báǹkì jẹ́. Àwọn kábíyèsí wọn ò sọ anything. Kò sí kábíyèsí kankan tó jáde wá sórí social media kó wá sọ̀rọ̀ ìkan tó jà ràn-ìràn ní Nàìjíríà, ìkan tó ṣẹlẹ̀ gangan ká tẹ̀ gbọ́ lẹ́nu àwọn kábíyèsí. Kò sí anybody tó jáde. Mo ṣe fídíò kan ní last 2 months. Mo ní ìkan tó bá ti bá ojú ó máa bá ẹ mú. Ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí, ìkan tó ṣẹlẹ̀ ní Nàìjíríà yìí, ó máa bá olówó, ó máa bá tálíkà. Kò sí iná ní Nàìjíríà, kò sí omi, kò sí iṣẹ́, kò sí ọ̀nà. Ẹ dẹ̀ sọ pé àwọn èèyàn ń kidnap, àwọn èèyàn ń pààyàn fi lọ ń ṣòwò, àwọn èèyàn lọ ń rob. Olè á máa pọ̀ sí ní Nàìjíríà ni o. Olè á máa pọ̀ sí ní Nàìjíríà. Ẹ sọ pé kí àwọn èèyàn má jalè. Kò síṣẹ́ ní Nàìjíríà, kò sí owó ní Nàìjíríà. Ẹ create iṣẹ́ fún àwọn mẹ̀kúnnù. Kò sí iná. Ẹni tó kọ́ iṣẹ́ kò rí iná fi ṣiṣẹ́. Ẹni tó ṣe business kò rí iná fi ṣe business. Ẹni tó kọ́ṣẹ́ kò rí iná fi ṣiṣẹ́. Kò sí iṣẹ́ ní Nàìjíríà. Ẹ sọ pé kéèyàn má jalè. Ẹlòmíì kò wù láti jalè. Ẹlòmíì kò wù láti jalè nígbà tí ò bá ṣiṣẹ́. Tí ebi bá pa ẹ́ lénìí, tó bá pa ẹ́ lọ́la, tó bá pa ẹ́ lọ́túnla, tó bá rí olè wá jà. Ẹ wo àwọn baálé ilé ní báǹkì, wọ́n bẹ̀rẹ̀ sí lagi mọ́ra wọn lórí. Àwọn baálé ilé ní báǹkì, wọ́n bẹ̀rẹ̀ sí la igi mọ́ra wọn lórí. Wọ́n lọ yáwó ní báǹkì o. Wọ́n lọ yáwó lónìí o. Owó ìlágùn wọn ló fẹ́ lọ gbà ni o. Owó ìlágùn wọn ló tọ́jú sí báǹkì. Wọ́n fẹ́ lọ gba owó yẹn, wọ́n fẹ́ lo owó yẹn fún ìkankan ni. Wọ́n dẹ̀ débẹ̀, wọ́n fún wọn lówó wọn. Wọ́n tún fi owó wọn, wọ́n tún fi ń jẹ wọ́n níyà ní Nàìjíríà. Mo mọ̀ nǹkan tí Yorùbá, mo mọ̀ nǹkan tẹ́ ń tẹ̀lé Fúlàní fún. Kí ni àjọṣepọ̀ ẹ̀yin àti Fúlàní Yorùbá? Ní ayé Awólọ́wọ̀, Yorùbá ló pa Awólọ́wọ̀. Fúlàní ló pa Awólọ́wọ̀. Gani Fáyẹ̀mí, Fúlàní ló pa wọ́n. Abíọ́lá, Fúlàní ló pa wọ́n. Bọ́lá Ìgè, Fúlàní ló pa. Àwọn èèyàn jàkọ̀jàkọ̀ nílẹ̀ Yorùbá tó dẹ̀ lẹ́nu nílẹ̀ Yorùbá, Fúlàní ló pa wọ́n. Mo ò tí ì gbọ́ ní history pé Yorùbá pa Fúlàní rí. Yorùbá dẹ̀ sì ń tẹ̀lé Fúlàní yìí. Fúlàní ò fẹ́ràn yín. Ẹ dẹ̀ ṣáà ti ń tẹ̀lé Fúlàní. Fúlàní ò fẹ́ràn Yorùbá. Ẹ̀yin ọmọ Yorùbá, ẹ̀yin tẹ́ ẹ sọ pé ẹ ń ṣe agitators APC, woman kan tó pè ní Ọbàtálá,
tó wà lamẹ́ríkà, bóyá London ló wà, èmi ò mọ̀, bóyá Fọláṣadé Ọbàtálá, obìnrin yẹn tó máa ń gẹrun bí kinní báyìí, àti ìyá oníkàsẹ́ẹ̀tì, àti Ọ̀kanlọ́mọ, àti Acadix, àti Legacy, pẹ̀lú àwọn ti Yorùbá Nation, wọ́n bẹ̀rẹ̀ sí bára wọn jà. Èpè ilẹ̀ Yorùbá, èpè alálẹ̀, bóyá èpè tó ń ṣẹ́ fún yín ló ń ja ìran Yorùbá, èmi ò mọ̀. Àwọn Haúsá wọ́n bú Tinubu, àwọn Ìgbò wọ́n bú Tinubu, àwọn agitators APC tó jẹ́ àwọn Legacy àti ìyá oníkàsẹ́ẹ̀tì àti Fọláṣadé Ọbàtálá, wọn ò sọ̀rọ̀ nípa ẹ̀. Fúlàní pa ìran Yorùbá, Fúlàní kidnap wa, wọ́n ń gba ransom lọ́wọ́ Yorùbá. Kò sí ọjọ́ kan tí àwọn ìyá oníkàsẹ́ẹ̀tì jáde tó ń ṣe ètò lé lórí pé ìkan báyìí làwọn Fúlàní ṣe nílẹ̀ Yorùbá. Kò yẹ kó rí bẹ́ẹ̀. Ọ̀rọ̀ Yorùbá Nation ló gbé sórí. Bàbá wa Bọ́lá Ahmed Tinubu, Buhari ò lè gbéjọba fún yín. Fúlàní ní pláàni gan. Fúlàní ò kì í ṣe àwa Yorùbá tí mọ̀ wá ọjọ́. Yorùbá pín sọ́nà mẹ́ta. Kí ni mo tẹ̀ ń sọ? Yorùbá pín sọ́nà mẹ́rin, sọ́nà márùn-ún. Haúsá ti mọ̀ pé ìmọ̀ wa ò lè jọ ló ṣe é fìyà ń jẹ wá. Haúsá ti mọ̀ pé ìmọ̀ wa ò lè jọ ló ṣe é fìyà ń jẹ wá. Ẹ wo Bọ̀dé George, ìyẹn sọ̀pọ̀tì Àtíkù. Ìdí tí mo sọ pé Yorùbá ti pín sọ́nà mẹ́ta, sọ́nà márùn-ún. Bọ̀dé George ó sọ̀pọ̀tì Àtíkù, bóyá bàbá Adébánjọ kíní kan náà ń pè ṣá, ìyẹn sọ̀pọ̀tì Òbí, ìyẹn sọ̀pọ̀tì Òbí. Àwọn ti gúrùpù ti Yorùbá Nation ọ̀tọ̀, àwọn ti gúrùpù ti APC Tinubu ọ̀tọ̀. Báwo ni ìmọ̀ wa ṣe fẹ́ jọ? Ẹ̀yin ọmọ Yorùbá, ẹ jẹ́ ká rorí, ẹ jẹ́ ká rorí, ẹ jẹ́ ká rorí wa, ká rorí jinlẹ̀. Ẹ jẹ́ ká fìmọ̀ ṣọ̀kan ká lè gba Yorùbá Nation. Fúlàní wọn lè gbé ìjọba fún Bọ́lá Ahmed Tinubu. Ẹ mọ̀ pé Fúlàní ò kì í ṣe àwa Yorùbá. Àwa Yorùbá, àwa gangan la kí máa ń mú ìlérí wa ṣẹ. Tó bá jẹ́ pé Fúlàní ló sọ pé a fẹ́ gba òmìnira ní Yorùbá Nation, tàbí Fúlàní ló sọ bẹ́ẹ̀ pé àwọn fẹ́ ní òmìnira títí wọn, déètì tó bá sọ yẹn kò níyẹ̀. Nǹkan tí mo fi láàkì Fúlàní nìyẹn. Fúlàní lè máa plan kan, ó lè jẹ́ kó máa plan ẹ̀ láti 20 years ago tó ti plan kan yẹn. Ìgbà tó bá máa tó àkókò yẹn, kí ni ẹ̀ máa bọ́ sí? A wà ní 2022. À ń sọ pé a fẹ́ gba Yorùbá Nation ní 2022. Àti wọ January, February, kò sí àṣeyọrí. Tó bá jẹ́ pé Fúlàní ni, tó bá sọ̀rọ̀ bẹ́ẹ̀ lẹ máa bá. Ọmọ Fúlàní kan sọ̀rọ̀ nígbà yẹn. Ó ní àwọn sì, lẹ́yìn ìgbà tí Buhari bá lo good 8 years ẹ̀ tán, ọdún mẹ́jọ tán, páwọn sì need extra 4 years sí. Táwọn bá ti lo 4 years mọ́, wọ́n ṣẹ̀ṣẹ̀ máa wá jókòó lórí tébù. Wọ́n ṣẹ̀ fẹ́ sọ̀rọ̀ pé ìkan bá ṣe fẹ́ ṣèjọba ẹ̀, bá ṣe fẹ́ ṣe ilé ilé o, bá ṣe fẹ́ ṣèjọba ilé ilé yìí o. Lẹ́yìn ìgbà tó bá lo ọdún mẹ́rin tán, lẹ́yìn ìgbà tí Buhari bá lo 8 years, wọ́n tún máa tún lo extra 4 years. Yorùbá da ọ̀rọ̀ náà nù. Ẹ̀ ń pariwo pé Tinubu ló kàn. Èmi ò hate Tinubu.
ìkan tó ń bọ̀ ìkan tó ń bọ̀ níwájú ni mò ń wò. Fúlàní ò lè gbéjọba fún Tinubu. Fúlàní máa wá fi ẹbí titi ẹ̀ sílẹ̀, Buhari máa wá fi fámìlì titi ẹ̀ sílẹ̀, á wá handle ìjọba yẹn lé Tinubu lọ́wọ́. Kò lè possible. Fúlàní ò kí ń dalẹ̀ ara wọn. Fúlàní ò kí ń ṣe Yorùbá. Yorùbá pín sọ́nà mẹ́rin. Ẹ wo mọ́tò tó ń rà fún Tinubu nílẹ̀ Haúsá tó fẹ́ fi campaign fún Tinubu. Mọ́tò yẹn Àtíkù náà fi campaign fún. Gbogbo àwọn tó ń support Tinubu nílẹ̀ Haúsá, gbogbo wọn ti padà lẹ́yìn ẹ̀. Wọ́n ti mọ̀ pé dáìmìtì làwọn wà. Tí Fúlàní bá support ẹ tó bá kun dáìmìtì báyìí, wọ́n á yí padà lẹ́yìn ẹ̀ ni. Nàìjíríà ti bàjẹ́. Kò sẹ́nibọ̀dì tó lè tún Nàìjíríà ṣe. Kò sí hospital ní Nàìjíríà. Kò sí hospital ní Nàìjíríà. Kò sí hospital ní Nàìjíríà. Tí èèyàn bá sick ń sìn, àfi tó bá lọ sí hospital abẹ́lé, tó bá pe doctor pé kó wá gún un lábẹ́rẹ́ ńlé. Àdẹ̀sí pera wa ní Giant of Africa. Àwọn olówó Nàìjíríà, àwọn politician Nàìjíríà, wọ́n dẹ̀ fìyà jẹ mẹ̀kúnnù. Ìkan tèmi mọ̀ ni pé, ìkan tèmi believe ni pé, ìkan tèmi gbàgbọ́ nínú ọkàn mi ni pé, kò sí kan tó níbẹ̀rẹ̀ tí ò lópin. Kò sí kan tó ní ìbẹ̀rẹ̀ tó ní òpin. Ẹ wo bí àwọn boys ṣe já síta. Ebi ń pa ará ìlú. Ebi ń pa ará ìlú mọ̀ọ́rọ́ jẹ́jẹ́. Ẹ máa rí ọmọ 15 years. Ọmọ 15 years àti lọ rob. A lọ rob. Mo ti rí woman kan tó ṣaláìsí tó ń bẹ́rì ẹ̀. Ọjọ́ tó ń bẹ́rì ẹ̀ báyìí, ọjọ́ kejì wọ́n fẹ́ lọ ṣe cement, kọ́n fi cement fi dress gbogbo orí ibi tó ń sin kíní ẹ̀ sí, kọ́n fi block sí, kọ́n wá cement ẹ̀. Ìgbà tó ń débẹ̀ lọ́jọ́ kejì, wọ́n ti lọ wú òkú yẹn jáde. Wọ́n rí òkú yẹn bẹ̀ mọ́. Wọ́n gé gbogbo páàtì orí ẹ̀, wọ́n gé gbogbo ara ẹ̀, wọ́n gé ọyàn, wọ́n gé everything. Kò sí security ní Nàìjíríà. Kò sófin. Kò sí owó, kò sí iná, kò síṣẹ́. Corruption pọ̀ ní Nàìjíríà. Ẹ wo ọdún APC àti PDP tó ti rúlù wa ní Nàìjíríà. Ìyà ló fi ń jẹ wá. Tí Òbí bá débẹ̀ kò lè ṣe kankan. Tí Àtíkù bá débẹ̀ kò lè ṣe kankan. Tí Bọ́lá Ahmed Tinubu bá débẹ̀ kò lè ṣe kankan. Ẹ jẹ́ ká pín, ẹ jẹ́ kí olúkálùkù máa lọ. Ẹ wo Haúsá. Haúsá sọ pé àwọn làwọn ní Nàìjíríà. Òótọ́, Haúsá ló ní Nàìjíríà. Tí Haúsá bá sọ pé àwọn làwọn ní Nàìjíríà, òótọ́ ló sọ, wọn parọ́. Haúsá ló ní Nàìjíríà. Tí ọmọ Yorùbá bá jẹ president, Haúsá ló máa jẹ vice president. Tí Haúsá bá jẹ president, ọmọ Yorùbá ló máa jẹ vice. Ẹ jẹ́ kólúkálùkù máa lọ́ọ̀lù ẹ̀. Mo fọlọ́run bẹ̀ yín. Ẹ jẹ́ kólúkálùkù máa lọ́ọ̀lù ẹ̀. Wọ́n fi ebi pa ará ìlú. Gbogbo àwọn youth wọ́n tú síta.
wọ́n bẹ̀rẹ̀ sí bà báǹkì jẹ́, wọ́n bà báǹkì jẹ́, wọ́n lọ yáwó ní báǹkì o. Ẹlòmíì save owó sí báǹkì, ó fẹ́ lọ sí báǹkì lọ gba owó ẹ̀ padà, wọ́n wá fún lówó ẹ̀. Wọ́n tún fìyà ń jẹ pẹ̀lú owó tó save sí báǹkì. Kò ṣe pé bóyá pé ó fẹ́ lọ sí báǹkì lọ yá owó. Owó tó sọ́fà, tó fi làágùn ẹ̀, tó fi ṣiṣẹ́. Ó ṣiṣẹ́ kó tó rí owó náà ni. Ó ṣiṣẹ́ kó tó rí owó náà ni. Ó save owó sí báǹkì. Ó dé báǹkì ló fẹ́ gba owó òun padà. Ẹ tún fìyà ń jẹ pẹ̀lú owó ẹ̀. Ó fẹ́ gba owó ẹ̀ ni o. Ẹ tún yọ nínú owó ẹ̀. Ẹ tún yọ nínú owó ẹ̀ níbi tó máa fi pa lára. Látòrí 10,000 naira. Wọ́n gba 2,000 naira lórí 10,000. 20,000 naira, 4,000 naira nìyẹn. Ṣé báyìí la fẹ́ máa bá Nàìjíríà lọ ni? Ṣé báyìí la fẹ́ máa bá Nàìjíríà lọ títí ni? Kò sí school gidi. Ẹ kọ́ school fún àwọn ọmọ youth. Kò sí school. Ẹ bà education wọn jẹ́. Ẹ náà wo yóò tí ẹ fi ti school pàǹgbà yẹn. Táwọn ọmọ school fi strike. Láti ẹ̀kọ́ ni. Ẹ wo iye ọdún táwọn ọmọ fi jókòó sílé. Ìjọba kan fìyà ń jẹ àwọn youth ní Nàìjíríà ni. Àìṣe ayé wà náà. A lè máa blame Ọlọ́run pé Ọlọ́run dá wa sí Nàìjíríà. Ṣé ká tún máa blame Ọlọ́run ni pé Ọlọ́run kí ló dé tó dá wa sí Nàìjíríà? Ṣé bí ká tún máa blame Ọlọ́run ni pé Ọlọ́run kí ló dé tó dá mi sí Nàìjíríà? Àwọn olórí ńlá ṣìyàn ní Nàìjíríà táwa yìí. Àwọn olórí ńlá ṣìyàn ní Nàìjíríà táwa yìí. Àìṣe ayé wá. Àìṣe ayé wá náà, but àwọn olórí ńlá ṣìyàn. APC PDP 60-something years wọ́n ti rúlù wa. Kò sí àṣeyọrí kankan ní 60-something years. Kò sí iná, kò sómi, kò sí epo, kò sí petrol ní Nàìjíríà, kò sí light.